lẹ́ka ètò ọrọ̀ ajé okoòwò mọ̀ríngà la fẹ́ bojúwo fún tọ̀sẹ̀ yìí. Mọ̀ríngà jẹ́ ohun ọ̀gbìn tó gbajúmọ̀ lágbàáyé pẹ̀lú onírúurú àǹfààní tí ń bẹ lára rẹ̀, látòrí igi rẹ̀ gan, ewé orí rẹ̀, èso rẹ̀ àti gbogbo nǹkan tí ń bẹ lára igi mọ̀ríngà. A ó rí mọ̀ pé ìtanijẹ́ àti ìfitónilétí nípa pàtàkì lílo mọ̀ríngà ló ń fojoojúmọ́ tàn kálẹ̀ lágbàáyé, pẹ̀lú bí àwọn ọ̀jìnmí nípa ètò ìlera ṣe ń fọn rere ìwúlò jíjẹ àwọn nǹkan tí a lè fi kún oúnjẹ jíjẹ tí wọ́n sì jẹ́ aṣaralóore, kódà tí wọ́n ṣàǹfààní lára ju oògùn lílò lọ. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe sọ, lára mọ̀ríngà la ti ń rí ewé rẹ̀, èso rẹ̀, èpo igi rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ló jẹ́ pé wọ́n ń fún ara wa ní fítámì àti mínírà, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ dídín ṣúgà kù nínú àgọ́ ara. Wọ́n tún ń tún ẹ̀jẹ̀ ṣe pẹ̀lú fífọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láwọn oore tí ń bẹ lára mọ̀ríngà àti gbogbo nǹkan tí à ń rí lára rẹ̀. Ìdí gan sì rèé tó fi jẹ́ pé lọ́jà àgbáyé kò kùtà rárá, bẹ́ẹ̀ ni owó tí àwọn tí ó ń ṣòwò rẹ̀ ń rí ń fojoojúmọ́ pọ̀ sí i. Gẹ́gẹ́ bí ohun tí ìwádìí wí lọ́jà àgbáyé nípa mọ̀ríngà lọ́dún 2018, 2019 àti ìwòye sí ohun tí yóò ṣẹlẹ̀ tàbí tá a lè pè ní àsọọ́lẹ̀ pé iye báyìí ni mọ̀ríngà yóò pa wọlé fún àwọn olókoòwò rẹ̀ lórí mọ̀ríngà ìyẹn lọ́dún 2025. Lọ́dún 2018 bílíọ̀nù $5.5 ni wọ́n rí ni wọ́n rí lórí mọ̀ríngà lọ́jà àgbáyé, tí wọ́n sì sọ àsọọ́lẹ̀ pé lọ́dún 2025 mọ̀ríngà yóò ti lè pa tó bílíọ̀nù $10 wọlé fún àwọn olókoòwò rẹ̀. Síwájú sí ọ̀kan pàtàkì nínú ìwúlò eléyìí tó tún jẹ́ kí mọ̀ríngà jẹ́ ìtẹ́wọ́gbà kárí ayé ni pé ó ní èròjà amóúnjẹ dàkíá lára tí lílò rẹ̀ sì wọ́pọ̀ láwọn orílẹ̀-èdè bíi Amẹ́ríkà, Canada, India, China, UK, Germany àti Australia, àti èyí sì ń jẹ́ kí ọjà mọ̀ríngà máa gbèrú sí i. Àbíwòye sí bí nǹkan ṣe ń lọ àti bí àwọn orílẹ̀-èdè ní àríwá Amẹ́ríkà, Europe àti Asia Pacific ló ń fi ọjọ́ ọ̀la ọjà mọ̀ríngà lágbàáyé hàn bí èyí tí ó rẹwà tí owó gẹ́gẹ́ yóò sì tún máa tibẹ̀ wọlé sí i. Àwọn orílẹ̀-èdè Áfíríkà náà ti wà lọ́jà mọ̀ríngà lágbàáyé tí wọ́n sì ń ṣe dáadáa, láwọn bíi South Africa, Ghana, Mozambique, Kenya, Malawi àti Zambia. Bẹ́ẹ̀ làwọn orílẹ̀-èdè kan lájọ ìṣọ̀kanlẹ̀ Yúróòpù náà ti wọ ọjà yìí. Bẹ́ẹ̀ bá wo àwọn orílẹ̀-èdè tá a ti ń darúkọ látàárọ̀ nípa ọ̀rọ̀ mọ̀ríngà àti okòwò rẹ̀, a rí pé kò sí orílẹ̀-èdè Nàìjíríà níbẹ̀. Bẹ́ẹ̀ ni okòwò mọ̀ríngà kò tí ì gbajúmọ̀ pẹ̀lú Nàìjíríà lọ́jà àgbáyé tó bó ti yẹ. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe fìdí ẹ̀ múlẹ̀, ọ̀jìnmí nípa okòwò mọ̀ríngà arákùnrin Michael Ashimashega ó sọ ọ́ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà lè máa rí owó tí ó tó $100 bílíọ̀nù náírà lọ́dún lórí okòwò mọ̀ríngà bí wọ́n bá lè gbajúmọ̀ bí iṣẹ́ eléyìí tí yóò sì mú àdínkù bá àìríṣẹ́ ṣe àwọn ọ̀dọ́ nílẹ̀ yìí. Ashimashega ó ṣàlàyé síwájú pé bí àwọn bá lè rí mílíọ̀nù 2 ọmọ Nàìjíríà tí wọ́n lè dá oko mọ̀ríngà táwọn ó sì máa ra àwọn ohun èlò rẹ̀ lọ́wọ́ wọn, Nàìjíríà yóò dágbére fún òṣì, ìṣẹ́ àti àìníṣẹ́ lọ́wọ́. Ó mú àpẹẹrẹ àti àfiwé wá láti gbé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ pé a ò lè fi irè oko ìrẹsì wé irè oko mọ̀ríngà, bẹ́ẹ̀ sì ni iye owó tí yóò fún wa ó yàtọ̀ sí ara wọn. Lákòótán, àwọn olókoòwò mọ̀ríngà nílẹ̀ yìí ti rọ ìjọba àpapọ̀ láti mójútó okòwò mọ̀ríngà gẹ́gẹ́ bí ọ̀nà míì tí owó lè máa gbà wọlé tayọ tàbí ju owó orí epo rọ̀bì tí ilẹ̀ yìí gbẹ̀mí lé lọ. Ìròyìn lẹ́ka ètò ọrọ̀ ajé wa tó dálé okòwò mọ̀ríngà lágbàáyé fún tọ̀sẹ̀ yìí kò ní jù báyìí lọ. Ọláyínká Àkórèdé ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ rédíò 32 FM